Ìdùnnú àti ìwúrí ńlá ló jẹ́ fún àwọn òbí, àwọn akẹ́kọ̀ọ́, àwọn olùkọ́ tó fi mọ́ àwọn ẹni bí ẹni Afẹ́nifẹ́re níbi ètò ìkẹ́kọ̀ọ́jáde àti gbígba ìwé-ẹ̀rí fáwọn akẹ́kọ̀ọ́jáde nídìí ìmọ̀ kíké Al-Quran tá a mọ̀ sí AFLA ti Ibtidai àti Ìdádí nílé kéwu Dakwat Madrasa nílùú Òṣogbo lọ́jọ́ Sátidé ọjọ́ 5 oṣù kẹrin ọdún tá a wà yìí. Aṣojúkọ̀ròyìn iléeṣẹ́ wa Ọ̀ṣun Reporters Ọmọbọ́láńlé Jamiu tí ń bẹ lábẹ́ ètò ọ̀hún jábọ̀ wípé ọ̀kọ̀ọ̀kan àwọn ọmọ akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún ni wọ́n ṣàfihàn mùṣemúṣe wọn nídìí kíké Al-Quran pẹ̀lú lílo ohun tó dùn àti fífi tajwidi pé èdè Lárúbáwá bó ti tó àti bó ti yẹ léyìí tó mú wọn pegedé àti gbígba àwọn ìwé ẹ̀rí náà. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات إن المتقين في جنة وعيون آخذين ما آتيهم ربهم يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا. Ẹ̀wẹ̀, Àlíyà Abísóyè Àlàmú ló ta àwọn akẹgbẹ́ yọ ní gbogbo ìpele ètò náà nínú èyí tá a ti rí fífi ohun tó dùn àti pípe èdè Lárúbáwá bó ti tó àti bó ti yẹ lákòókò kíké Al-Qur'ani náà àti dídarí àwọn akẹgbẹ́ rẹ̀ lóbìnrin gẹ́gẹ́ bí gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ ní obìnrin àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe rọ̀gbà yíká nípele kọ̀ọ̀kan ètò ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀, Àlíyà fi ìdùnnú dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Allah, àwọn òbí ẹ̀, ìgbìmọ̀ alákòóso ilé kéwú ọ̀hún àtàwọn ọ̀rẹ́ fún àtìlẹ́yìn wọn. Orúkọ mi ni Àlíyà Àlàmú Abísóyè. Mo ń ṣe ayẹyẹ AFLA ní ìpele JS3. Mo jáde ìpele JS3. Inú mi dùn púpọ̀ nítorí pé mo wà lára àwọn tí ó jáde ìpele yìí lónìí. Ilé ẹ̀kọ́ tí mo ti jáde lónìí orúkọ rẹ̀ ń jẹ́ Darul Quran wa Tawhid tí àwọn èèyàn máa ń pè ní Dakwat. Ó sì jẹ́ ilé ẹ̀kọ́ kan tí ó ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn, ẹ̀kọ́ tó ń kọ́ àwọn ọmọ rẹ̀ sí ìlànà ẹ̀sìn. Wọ́n jẹ́ ilé tó dáadáa tí ó ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn tí àwọn òbí sì lè fi ọmọ tì sí ọ̀dọ̀ wọn láti mọ ẹ̀sìn. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ láwọn òbí mi tí wọ́n rán mi wá sí ilé ẹ̀kọ́ yìí. Ẹlẹ́ẹ̀kejì mo sì dúpẹ́ ní ọwọ́ àwọn tí wọ́n dá ilé ẹ̀kọ́ yìí kalẹ̀. Mo sì dúpẹ́ láwọn olùkọ́ náà tí wọ́n fi gbogbo apá wọn tó fi ń kọ́ àwọn ọmọ. Mo sì dúpẹ́ láwọn akẹgbẹ́ mi náà. Congratulations to my friend Alamu Aliya. Congratulations to my one and only girlfriend Alamu Aliya Abísóyè. Congratulations to my bestie Alamu Aliya. Congratulations to my friend. Congratulations girlfriend Aliya. Congratulations Alamu Aliya. Congratulations to Aliya. Congratulations to my cousin. Nínú ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sọ, àwọn òbí Àlíyà, arákùnrin àti arábìnrin Abdulgafar Akíndélé Àlàmú fi ẹ̀mí ìmoore wọn sí Ọlọ́run Allah àti gbogbo àwọn tí wọ́n kó ipa ọlọ́kan òjọ̀kan sí àṣeyọrí mọ́lẹ̀gbàgbé yìí tí wọ́n sì ṣàpèjúwe Àlíyà gẹ́gẹ́ bí ọmọ tó ṣe é mú yangàn pẹ̀lú gbígbàdúrà sí Ọlọ́run Allah fún ìtọ́ni sí ojú ọ̀nà tó tọ́ àti ìdáàbòbò nínú àwọn ìgbésẹ̀ rẹ̀ lọ́jọ́ iwájú. Alhamdulillahi rabbil alamin.
inú mi dùn gan tí Ọlọ́run ní ká gbìyànjú tí gbìyànjú náà sì yọ lórí ọmọ náà lọ́lọ́ jẹ́ kí ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ ọmọ tí máa ń dùnmí nínú ọmọ dáadáa sí ni. nígbà tí ó fẹ́ parí ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ dáńgbé ní primary school mo sọ èròǹgbà mi fún pé school tí mo fẹ́ pé ti lọ ṣe junior secondary school mo fẹ́ pé kó lọ kàfà ní ẹ̀kọ́ kọ́ lọ ha Quran sórí ni dáńgbé ní àfíìsì ní Quran kó sì kọ fún mi ó sì gbà ó sì lọ ó sì Al-Quran ní ìṣòro bó ṣe ń parí ẹ̀ náà ló tún bẹ̀rẹ̀ ìdádí ẹ̀ ló fi ṣe SS ó parí SS náà Ọlọ́run sì gbàdúrà wa ìdí náà ló university náà ló ṣe convocation ìdádí lónìí gbogbo ọpẹ́ t'Ọlọ́run ni a sì dúpẹ́ f'Ọlọ́run mélòó ẹ̀dá tó gbèrò tí wọ́n rí ṣe Ọlọ́run ló ní kéré ń gba akọ́jọ́ ọmọ t'Ọlọ́run a dúpẹ́ f'Ọlọ́run mo tún dúpẹ́ lọ́wọ́ ìyá rẹ̀ náà tẹ́gbẹ́ náà kún mi lọ́wọ́ mo jẹ́ lọ́wọ́ àwọn òbí mi bàbá tí Ọlọ́run ti mú sọ́dọ̀ Ọlọ́run bá kẹ́ wọn gbogbo tá à ń ṣe lónìí àwọn náà máa jẹ nínú rẹ̀ àwọn mi jísìn bẹ láyé náà Ọlọ́run bá sàn wọn náà lẹ́sàn dáadáa kí wọ́n ṣe gbìyànjú lórí wa ká lè bá jẹ́ pé a mọ ẹ̀sìn wa a dẹ̀ tún mọ ẹ̀kọ́ ìgbàlódé kí Ọlọ́run bá sàn wọn lẹ́sàn adúpẹ́ lọ́wọ́ ó tún adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹbí ọ̀rẹ́ tóbi lórí jìmú tí wọ́n wá fi òbí tí wọ́n fi pọ́n wálé gbogbo ayé pátá gbogbo ilé pátá ní sẹ́ẹ̀dì inú ìgbìmọ̀ tí wọ́n ti ń wà so gbogbo continent ta ní ayé mẹ́dínwó Ọ̀ṣun reporter tí jìmú ń jẹ́ pèmúta wọn kí Ọlọ́run má jẹ́ kí Ọ̀ṣun reporter kọ́ wálẹ̀ láìláì gbogbo àwọn tó wá wọ́n náwó wọ́n nára wọ́n ná àsìkò Ọlọ́run bá tó ìlú ẹ̀san yóò bá san wọ́n lẹ́san ó sì bá dá padà fún wọn ní ìlọ́po mo fi gbólóhùn gbàgbàtúmọ̀ àkàrà mo fi bí Ọlọ́run fún akúkọ́ Ọlọ́run san wọ́n ní ẹ̀san tó pọ̀. inú mi dùn gan kọ́nà aláàánú pé jẹ́ kí ayọ̀wò dalẹ̀ kọ́nà ká jèrè rẹ̀ kọ́nà bá ṣe dáadáa fún kó bá lọ́rẹ̀ mi rẹ̀ ó jẹ́ kó láṣẹ ọmọ gidi ni mo rán kéjì ni orí mi kejì ni kọ́nà mọ́ gbà lọ́wọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o pẹ̀lú àtìlẹ́yìn orí akọni ọlọ́ọ̀bá náà ní kó bá ní ṣe ní ọkọ̀ dojú alẹ́ ó mọ̀ jẹ́ kó kún mi lórí gbogbo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí omi rẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀rẹ́ kọ́lọ̀ ń jẹ́ kí dáadáa kó mọ̀ sojú ẹ̀mí gbogbo wa ká mọ̀ rí dáadáa bára wa ṣe kọ́lọ̀ ń jẹ́ apẹ́ fúnra wa kíkó mọ́ gbà wá lọ́wọ́ wọn kó mọ́ gbà wọn náà lọ́wọ́ wa. àwọn òbí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ parí ọ̀hún kan tó fi mọ́ olùdásílẹ̀ ilé kéwú Dakwa Madrasa àtàwọn alẹ́nulọ́rọ̀ míì kò lè pa ìdùnnú wọn mọ́ra sí bí àṣeyọrí má lè gbàgbé mi ṣe wáyé nídìí ìkẹ́kọ̀ọ́ Arabic àti kíkí Al-Quran. Alhamdulillahi rabbil alamin. A ní fọ́jọ́ ọmọ tára ẹ̀ balẹ̀ ó máa ń jọmọ tó máa ń fẹ́ kẹ́kọ̀ọ́ inú rẹ̀ sùn pé òun ṣàṣìṣe níbi ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun tó display nígbà lẹ́yìn kódà kò jẹ́ ká mọ̀ ní pé òun ṣe ọkọ̀ mi lẹ́yìn ọwọ́ ọba lọ́dọ̀ àwọn àǹtàṣà àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ìlú tó ti bẹ̀rẹ̀ látòrí bàbá mi àbùsẹ́yìn rẹ̀ ìyá mi alájà adéọ̀ àti àwọn tí wọ́n tò lẹ́yìn bàbá mi àtàwọn tó tò lẹ́yìn ìyá mi àtàwọn ọ̀rẹ́ lápapọ̀ wọn ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ rí àwọn òbí kan wọ́n ṣe mistake tó ń ṣe ni pé wọ́n rò pé bí ilé ìwé bá ṣe fáìsì pé pé ń jẹ́ ìgbà sí òun náà ní ilé ìwé pé ìléwé tó bá ń kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn kíkọ́ wọn ní ẹ̀kọ́ ayé òde òní westernized education gbogbo ẹgbẹ́ ìdáhùn ilé ti dáàbò lórí wọ́n westernize wọn lọ́tí westernize yẹn méjì agbọ́dọ̀ kọ́ méjì papọ̀ fún ọjọ́ iwájú ọmọ ó lè gbé ìrọ̀rùn àmọ́ tí ọ̀wá ti kọ́ àti ìpẹ́ ìgbà ọmọ tí ọba ti pẹ́ pé ìtì ayé nìkan lórí tí ò sì balẹ̀ náà máa ń bẹ̀ ọmọ náà bẹ̀ gidi ọba gbọ́ àṣù inú mi ń bọ̀ ìgbà pé ọmọ mi ṣe wà ló náà ṣe áfíà ìgbàwé ní pápá tẹ̀ alágbègbè inú mi ń bọ̀ ìgbà. tí wọ́n wá ní lápẹ̀rẹ̀ ẹnu sátọ̀dẹ̀ àsàndẹ̀ nìkan ni wọ́n fi ń wá tí a fi sí gbogbo ohun tí wọ́n sì nínú ẹ̀kọ́ yìí tó rọrùn fọmọ lọ́mọ lọ́lé kí ó tó máa lọ sí ilé ìwé náà bí kàkó sì ní dira wọn lọ́wọ́ tó káwọn òbí kan dákun kún tó bá máa kún wa lọ́wọ́ pẹ̀lú wípé wọ́n fún àwọn ọmọ yìí ní ìwúrí